bẹ́ẹ̀nà lórí. ọmọ Nàìjíríà aṣíwájú ti dé àwọn àgbà oríire ti dé. bẹ́ẹ̀nà lórí. ọmọ Nàìjíríà aṣíwájú ti dé àwọn àgbà oríire ti dé. gbogbo ọmọ Nàìjíríà ìmọ́lẹ̀ dé. ó jọba lórí òkùnkùn. ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Àkànbí aṣíwájú pẹ̀lú iṣẹ́ tí máa wọ́n ti mú gbàrere dé ìbọn. gbogbo àdúrà tá a ṣe lórí Nàìjíríà kò má ṣe ṣubú. Ọlọ́run bá gbọ́, Ọlọ́run bá gbà á. èsì election ní Nàìjíríà ẹ̀rí ló já sí. ọmọ Nàìjíríà aṣíwájú ti dé àwọn àgbà oríire ti dé. gbogbo ìgbà tí mo bá ń bọ̀ ayatollah tọmọ tara láàrin ìlú a máa gbé sókè. àwọn tó nífẹ̀ẹ́ ìlú tó wà lókè kú o. àwọn náà ayé wọn máa gbé sókè torí ẹ̀ ń bí wọn. ṣùgbọ́n àdúpẹ́ àtọ́pẹ́dá gbogbo ọmọ Nàìjíríà a máa kú oríire àsìkò yìí o. especially àwọn youth nílùú Nàìjíríà ọ̀dọ́ ìlú. àti fẹ́ ọmọ àìlè ẹ̀jú sọ̀tẹ̀ ń fẹ́. ó ṣọ́jú bí dàgbẹ́ ti wọ́ òun náà ti fèsì. ó ní gbogbo ń bàdàn bá ń fẹ́ ní Nàìjíríà. ìjábọ̀ kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. mo kí ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún gbogbo etí tó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àti láti máa wò mí. mo kí ẹ̀yin ẹ̀lẹ́ ulamahu warasatul anbiya ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́. mo kí pásítọ̀ olùṣọ́ àgùntàn bíṣọ̀pù nínú ìjọ àgùdà ìjọ mímọ́. mo dá kí ẹ̀yin bàbá mi ẹlẹ́sìn kan ẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn kan àbáláyé ẹ̀sìn tá a báláyé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ o ẹ̀ ní ṣe ewé já bẹ́ẹ̀ ẹ̀ ní ṣe egbò wà lágbára lọ́wọ́ Ọlọ́run. ó wá kí ẹ̀yin kò ṣe pásítọ̀ kò ṣàfáà kò ṣe babaláwo àmọ́ tẹ́ nígbàgbọ́ pé Ọlọ́run wà lágbára lọ́wọ́ Ọlọ́run kò sẹ́ni tí ó dààmú nù wa á dẹ̀ kú èní. èrò ọ̀tá ni bí ká ṣubú àmọ́ dúpẹ́ pé àṣubú ọ̀tá ò yọ̀ wá ọ̀tá ò bá yọ̀ wá Ọlọ́run ní ọ̀jẹ́. mo kí gbogbo ọmọ Yorùbá tó nígbàgbọ́ nù ran Yorùbá wípé yóò sì dáa ni mo kí o. ọ̀hún burẹ́ nílẹ̀ yìí irú ẹ̀kú ṣẹlẹ̀ mọ́ káàtì iléèwé káwọn ọmọ má rí gbígbà lọ. Àkànbí aṣíwájú olóòtú lọ gbére Ọlọ́run á fún ẹ̀ṣẹ̀ Àkànbí o. ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta tá a ti wá sórí ìkànnì gbẹ̀yìn láti sọ̀rọ̀ torí bá méjì kọ́ torí kó lè dáa ni àwọn ò ní síndí ọ̀tẹ̀ láíláí fáàbàdà àní síndí ọ̀tẹ̀ ìdí kó lè dáa lẹ́tì máa bá wa tó bá kù díẹ̀ tá a máa ṣe ọ̀tẹ̀ èèyàn kan lódùmarè kó pè wá sọ́dọ̀ kò sí ní tá a fẹ́ fọ̀tẹ̀ èèyàn ṣe kò sì sí ní tá a fẹ́ fi àbòsí ṣíṣe kò sí ní tá a fẹ́ fi ṣe. mo kí gbogbo ayé yẹn bàbá wa Alhaji Atiku Abubakar Sóróyè mo dẹ̀ gẹ́yẹ̀ ya bàdá wa kejì náà Peter Obi Ọlọ́run mẹ́mọ̀ ya àìmọye ìpàdé Obi tá a ti yọ tán bàbá wa ti wá bá wa ṣe ńgbà tá a lọ léèwé ńgbà náà ńgbà tá a wà ń jẹ́lé ó sinmi àtẹ̀yí tá a wà nígbà tá a wà ní primary school
bàtà wà secondary school náà wọ́n ń ṣe parent teachers association meeting gbà náà mo rò pé ní Peter Obi yóò ló nígbàgbọ́ nù rẹ̀ tó náà fi rò pé àwọn sàrẹ̀ ẹ̀dẹ̀ lọ wo ọ̀rọ̀ Ọlọ́run o ọ̀rọ̀ Ọlọ́run ọba tẹ́ ń wò yìí kò sí ní téèyàn lè ṣe sí Ọlọ́run ní fìyàn sípò Ọlọ́run ó nìkan ní fìyàn sípò gbogbo kìràkìtà ẹ̀dá láyé pátápátá tọ́lọ́run ọba fi àṣẹ sí kò sí béèyàn ṣe fẹ́ ṣe kò sí bó ṣe lè dáa tó láyé ó kù bìkan àmọ́ tọ́lọ́run bá fìfẹ́ rẹ sí gbogbo èèyàn lọ́rùn kó o máa ṣàìdá ẹ sí àwọn èèyàn máa ló ta náà ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ pé tán àmọ́ Ọlọ́run ń bẹ pẹ̀lú yín. Aṣíwájú Sátìmá ló sọ̀rọ̀ kan fún mi. Aṣíwájú Sátìmá ló sọ̀rọ̀ kan fún mi ṣé o. Don't lose hope, you're almost there. Better days ahead, surely it shall be there soon. Bókẹ́yìn àgbààgbà ńlẹ̀ Yorùbá mo bẹ̀rẹ̀ látòrí Ọ̀nìrìṣà àrólé Oòduà Àjẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jalẹ̀ kábíyèsí ẹ kú oríire o. Mo wá rántí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ Ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta ọmọ kútíkù ò gbọdọ̀ pa ikú mú bàbá lọ ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe àrùn òṣè bàbá lọ rèé darapọ̀ máwọn alálẹ̀ ni mo kí yín o mo kàn sára sí yín lọ́rùn wípé ara àwọn iṣẹ́ tẹ́ ẹ ṣe iná ní ń dáhùn yìí pé ìran Yorùbá bó ti lè wù kó ṣe tó Ọlọ́run á máa gbé wa jẹrí ni adúpẹ́ ibi tá a bá dé a mọ̀ pé kò rọrùn fáṣíwájú láti débi tí wọ́n dé bó ṣe pé ṣẹ́rásìkò yìí náà ló gba ká bá síwájú náà sọ èyí tó ń jò ó tọ̀ọ̀rọ̀ àmọ́ ẹ tí a kọ́kọ́ yọta sárábására náà ká tó wá ṣẹ̀ṣẹ̀ wá sílé láti wá bá bàbá wa sọ̀rọ̀ torí wípé kí ni ìnira yìí fẹ́ pọ̀ díẹ̀ àmọ́ mo nígbàgbọ́ pé kó lè dáa ni. ẹ rí i pé tẹ bá wo ohun tí mo kọ́ nípa bàbá wa Ayọ̀ Adébánjọ kí ló jẹ́ kí n kọ́ nípa bàbá Ayọ̀ Adébánjọ ni wípé bàbá wa Ayọ̀ Adébánjọ sọ̀rọ̀ kan nígbà kan wípé káwọn tó lè gba president Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ wọn ló dìgbà tí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá tó fi ìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ o bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń lọ jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ adúpẹ́ Ọlọ́run ò bójú Aṣíwájú jẹ́ Ọlọ́run ò bójú àwa tá a sacrifice ọ̀pọ̀ nǹkan láti jàpá síwájú Ọlọ́run ò bójú wa náà jẹ́ Ọlọ́run ò bójú gbogbo ìran Yorùbá Ọlọ́run ò bójú wa jẹ́ bó tiẹ̀ jẹ́ pé kò rọrùn àmọ́ ọ̀tá gbìyànjú lórí Aṣíwájú wọ́n gbìyànjú bí ká já síwájú bọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ t'Aṣíwájú Bọ́lá Ahmed sọ lónìí tó múnú mi dùn ẹkún sì fẹ́ gbọ̀n mi nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ yẹn nígbà tí ADC wọn tó ń kí wọn bàbá wa sọ pé ADC wọn kí wọn tán then special adviser on media Ajure àbí something like that wọ́n wá ń kí wọn bàbá wa sọ pé your job is now secured that means to say even ẹgbẹ́ gbogbo ògbésí ayé bàbá yìí sínú ìlà ìlò Alhaji Atiku Abubakar kí ló dé why are you so desperate to be the president of this country why àti pé kí ló dé tó jẹ́ wípé ńgbà tó bá kànran Yorùbá ilẹ̀ máa ń gbé oríṣiríṣi àléébù bọ́ta ẹ ṣe kí FBI máa investigate bàbá yìí kí ló dé bá a bá lé ní tá a bá bá ní a padà lẹ́yìn ọ̀rẹ́ èèyàn ni Aṣíwájú a sì mọ wọn ní o ṣe ogúnyágúnyá ó gbé fọ́tà rẹ̀ ọ̀tá rí ọ̀jẹ̀ǹtẹ̀ lọ oroka lẹ́bẹ́ ó gbé fọ́rẹ́ rẹ̀ wọn ọ̀jẹ́ta ẹ lọ ó pọ̀ rẹ́pọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀dá ọlọ́run àmọ́ wọn ló ṣe o gbogbo àwọn tó ọgbẹ́ lẹ́yìn pátá náà ń padà wá fi eyín gé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ gbogbo àwọn tí aṣọ tó yẹ káṣíwájú lòun fẹ́ fi bora wọ́n padà ń fi gé Aṣíwájú jẹ kí ló fà á àmọ́ Aṣíwájú ẹ má fọlọ́ ńlẹ̀ o ẹ sì má gbàgbé ibi ẹ ti ń bọ̀ ẹ má gbàgbé ibi ẹ ti ẹ̀yin gẹ́ Aṣíwájú ẹ̀yin ló yẹ ká máa pè ní ọmọ agbórí ọ̀tẹ̀ Ṣọlá orí ọ̀tẹ̀ ilẹ̀ gbé tẹ̀ fi Ṣọlá èmi tá à ń wò yìí ti bú yín rí láì mọye ọ̀nà
láì mọye ìgbà láì mọye tí n tiẹ̀ lè sọ pé gbà báyìí. àmẹ́ni ọlọ́run bá bẹ lẹ́yìn ẹ̀ kò sí ní téèyàn fẹ́ ṣe. ẹni ọlọ́run bá gbà fún ó di dandan kéèyàn gbà fún kéèyàn má bàa dà lò mọ́ gbà. ó di dandan kéèyàn tẹ̀ síbi tọ́lọ́run tẹ̀ sí kéèyàn má bàa dẹni àná. ẹ wà Àtíkù Abubakar wọ́n lé ẹ ṣe igbákejì bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ kú òun bẹ̀ tán ká ní wípé ẹni tọ́lọ́run fẹ́ nìyẹn ni ká ní pé ẹni tọ́lọ́run gbà fún láti kú ni kò sí ní tó ní ó mọ́ dàrẹ orílẹ̀-èdè. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò du ipò ààrẹ lẹ́ẹ̀mejì tọ́lọ́run fi ní èmi Ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ Ahmed ẹ wọ Ọlọ́run. ẹlòmíì ọ̀fẹ́ ṣe sẹ́nitọ̀ kódà yóò fẹ́ ṣe ordinary state assembly lásán ó lè dùn lẹ́ẹ̀mẹjọ. ẹ̀ẹ̀kan ṣoṣo l'Ajíwájú du sẹ́nẹ̀tọ̀ ló du senate ó wọlé ẹ̀ẹ̀kan tó gbé igbá gómìnà ó wọlé ó ṣe 8 years ẹ̀ ṣe jẹ́ àgbà forí ká gbé jẹ́ forí. bàbá wa Ayọ̀ Adébánjọ ọ̀rọ̀ yín tẹ́ ẹ sọ́ngbà náà pé tí ilé ẹjọ́ tó ga jù lọ tó bá ti lè sọ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló jáwé olúborí ẹ lá congratulate wọn ẹ sì bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà gẹ́gẹ́ bí aṣíwájú tẹ́ ẹ jẹ́ bàbá wa Ayọ̀ Adébánjọ mo rọ̀ yín. àsìkò tí ìran Yorùbá wà báyìí àsìkò tí ká pa ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ká pàtì ni ká wá fìmọ̀ ṣọ̀kan ká lè bá àjagun àjàyè. ojú ogun míì la wà yìí ò tẹ́ ẹ̀ bá mọ̀ ìran Yorùbá ogun míì là ń fẹ́ bẹ̀rẹ̀ sí ní jà yìí. now Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ní ẹskíùsì kankan fún wa mọ́ láti sọ pé kò jẹ́ káwọn ó ṣe dáadáa torí pé lónìí gangan ni adé wọn ní adé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. gbogbo òkè ìṣòro iwájú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pátápátá tá a rí gẹ́gẹ́ bí òkè ìṣòro ó ti fúyẹ́ báyìí Ọlọ́run ti gbé kúrò lórí ẹ̀ kò sí ilé ẹjọ́ tó fẹ́ gbé wọn lọ mọ́. mo wá ń rọ gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀yin tẹ́ ẹ jí àgbà olóye bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ àsìkò ti tó ẹ má fi wípé bóyá Aṣíwájú Bọ́lá Ahmed kéré sí ní ẹni náà ẹ jẹ́ k'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu múnú omi ọgbọ́n yín torí pé ẹ ti ṣe ààrẹ rí ọdún 8 lẹ ló ń bẹ̀. ẹ ṣe ààrẹ gẹ́gẹ́ bí ológun ẹ tún ṣe ààrẹ gẹ́gẹ́ bí ẹni tá a dìbò yàn as democratic president elected president of this country. ẹ jẹ́ ká Aṣíwájú ó mu nínú omi ọgbọ́n yín ẹ fa Aṣíwájú mára gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ń bínú mo mọ̀ pé lẹ́yìn òní lẹ́yìn ìdájọ́ tó wáyé yìí kò sí ilé ẹjọ́ kankan máa fi bí èèyàn bá fẹ́ gbẹ́jọ́ lọ ọ̀dọ̀ Ọlọ́run ló kù Àtíkù àti Peter Obi gbogbo LP ó ti padà lupi. Ọlọ́run ò ní ẹjẹ́ àríkú ọmọdé àní kú gbogbo àti kú Ọlọ́run padà jẹ́ àkú. Ọlọ́run ti dé Aṣíwájú ní adé ògo. ìran Yorùbá gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin lóyèlóyè gbogbo ẹ̀yin gómìnà pátápátá irrespective of your political party let's come together to be one. Let's make Yorùbá land great. ẹ jẹ́ kí a jọ fìmọ̀ ṣọ̀kan kájọ tó ilẹ̀ Yorùbá ṣe. inú mi dẹ̀ dùn pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí Mákindé gbé pé láti máa ṣe àjọṣepọ̀ pẹ̀lú gbogbo àwọn gómìnà tó kù. mo wá ń rọ gómìnà Adeleke Jackson pé ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òkú yín ẹ jẹ́ àgbàgbé kíni ẹ jẹ́ àgbàgbé ọ̀tẹ̀ ẹ jẹ́ àgbàgbé ẹgbẹ́ òṣèlú ẹ jẹ́ àṣàṣepọ̀ torí ìlọsíwájú ìran Yorùbá torí ìlọsíwájú kíni ìlọsíwájú ilẹ̀ Yorùbá. bàbá wa Ayọ̀ Adébánjọ ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ni ọmọ yín Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ ti gbàgbé pé ẹ ti jọ ń bọ̀ tipẹ́. èmi jù ọ́ ìwà òjù mi èmi mọ̀ jù lọ ọyọ́ máa tẹríba fún mi ni ọyọ́ máa ṣe igbá kan fún mi ni ó ti di ààrẹ orílẹ̀-èdè báyìí ó ti di bàbá gbogbo wa whether we are old or young. Aṣíwájú Bọ́lá Ahmed ti di bàbá gbogbo wa ẹ jẹ́ gbéjẹ́ forí ká gbà fún ká sì fún ní àtìlẹ́yìn tọ́tọ́.
Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Peter Obi ti lulẹ̀. Peter Obi ti lulẹ̀. Ẹni bá wá fẹ́ ire fún ìran Yorùbá àfi ká fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu níkẹ́ni ní ìfọwọ́sowọ́pọ̀ tó lóòrìn láti lè ṣàṣeyọrí. Ẹ má gbàgbé o, àsìkò ran Yorùbá ló wà ń bẹ̀ báyìí o, tọ́nu Yorùbá ìní ń bẹ̀ ń bẹ̀ báyìí. Àfi ká ṣe kí ni ká gbárùkù tí ó kàn wá dùn mí. Ìbànújẹ́ a máa gorí ẹ̀mí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ń bá rí wípé àwọn ọmọ Yorùbá kan so pàǹpá pọ̀ pẹ̀lú Àtíkù láti máa ṣe ìwádìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bí ráìsì bá wá ń pàkúta ẹjọ́ torí Ọlọ́run sẹ́nu oníbàárà lọ́ọ̀yà ti gbọ́. Oníbàárà tí ń tọrọ oúnjẹ tá a wá fún ọ ní ìrẹsì tó wá ní pàkúta. Sẹ́nu oníbàárà lọ́yẹ ká ti gbọ́. Kò yẹ ká gbọ́ lẹ́nu oníbàárà. Ẹ wọ àwọn èèyàn ọmọ Ìgbò wọn dúró tìran wọn, Haúsá wọn dúró tìran wọn, ẹjá wa náà dúró tìran wa. Mo mọ̀ wípé ká ní wípé Àtíkù padà lọ jáwé olúborí nílé ẹjọ́ yẹn lẹ́nu ni a rí ọ̀pọ̀ ọmọ Yorùbá tí ó mọ sẹlẹ̀bírẹ̀tì ìṣubú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ká ní Peter Obi ó lọ jáwé olúborí lónìí ni a rí ọ̀pọ̀ ọmọ Yorùbá àwọn ọmọ inú níbí ni bí Ayẹni Tómilọ́lá a rí irú wọn tí wọ́n mọ sẹlẹ̀bírẹ̀tì òfò. Kí ló wá dé? Ẹ ṣe jẹ́ apakítí mọ́lẹ̀ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ ká wá fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú ìfẹ́. Ṣé rí tá a bá wà nínú ìfẹ́ àti ìṣọ̀kan lẹ̀ Yorùbá kò sí tí ìfẹ́ àti ìṣọ̀kan wa kò sí tí ò lè bí o. Kò sí tí ìfẹ́ àti ìṣọ̀kan kò sí tí ò lè bí tí ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin àgbààgbà ọmọdé ìlú tí gbogbo wa bá wà lójú kan á kan ilẹ̀kùn ọ̀dọ̀ ààrẹ yóò sì ṣe á sì gbàǹtà bá fẹ́ gbà. Á ṣe kí ni á gbàǹtà bá fẹ́ gbà. Tẹ́ ẹ̀ bá mọ̀ olórí burúkú èèyàn olófo èèyàn ní bínú ológo. Olófo olórí burúkú fún èsòrò ó dá mọ́. Àwa làwa ní fún olórí burúkú olófo láàyè láti borí ológo. Ọmọ ológo tí ó lógo láyé yóò jà fitafita. Ìlú tí ó làmìlaka ìlú tí ó làmìlaka yóò ṣiṣẹ́, èyí tí ó jarẹ́ ẹ̀yìn náà yóò gbìyànjú. Gbogbo 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 Ọlọ́run gbé adé ògo f'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo mọ̀ pé kò sọ ọmọ Yorùbá kankan tí ń bínú s'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́ o, àmọ́ àwa ni ká má bínú síra wa. Níbi o ti ń bínú sọ́mọ làkejì orí ọwọ́ rẹ̀ ń gbọ̀n dànù ni. Kò sí ẹ̀dá tí máa ń ṣe kèéta, tí máa ń ṣàbòsí èèyàn láyé, tí máa ń dúró àti bàtọ́ ọmọ nìkejì jẹ́ tọ́lọ́ máa ń gbàdúrà rẹ̀ ìjákulẹ̀ ní máa ń rí. Tó bá ti lè dúró pé Aṣíwájú tí ń bẹ wájú kò ṣubú kò sọ́gbẹ́ ìwọ́n náà ní gòkè o. That is just the philosophy of life. Bọ́lá ń ṣe ṣètò ayé náà kò sí ń bẹ́ẹ̀ ṣe sí. Torí pé bí ọba ti ń sáré pé k'Aṣíwájú ó ṣubú ò ní rántí àti ṣàdúrà fúnra rẹ, ò ní rántí àti ṣe ìgbìyànjú fúnra rẹ láti tẹ̀síwájú. So tẹ́ bá wá rí àwọn olórí burúkú títí ẹ ti bàjẹ́, kò sí bí ire tẹ́ ẹ ti lè bá wọn kọjá bí ẹ bá ti ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún tó ti ń ṣàbòsí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nílò ìfọwọ́sowọ́pọ̀ wa. Lóòótọ́ ìlú le báyìí, àmọ́ èmi nígbàgbọ́ wípé pẹ̀lú ìdájọ́ tó wáyé lónìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà á ló tún ìjókòjó wípé ọmọ Yorùbá ọmọ Nàìjíríà tán dá gbogbo nǹkan jọ láti so àwọn di ààrẹ tí wọ́n sì dúró ti àwọn gbọ́dọ̀ san wọ́n lẹ́san rẹ̀. Àwọn gbọ́dọ̀ ṣe kí ni? Àwọn gbọ́dọ̀ san wọ́n ní ẹ̀san. Àwọn gbọ́dọ̀ jẹ́ wọ́n mọ̀ wípé lóòótọ́ àwọn ń fìl ibi tí ìyà ti ń jẹ̀ran Yorùbá.
àwọn gbọ́dọ̀ ṣe kí ni even nínú Al-Quran gan wọ́n ní ká jà fún ìlú wa, wọ́n ní ká jà fún ibi tá ń gbé. So tá a bá wá ń jà fitafita fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, kì í ṣe pa á fi ṣàbòsí, kì í sì ṣe pa á fi hùwà ọ̀dàlẹ̀, kì í sì fi pa á fi ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun àbí nǹkan kan. Ọ̀nà ẹ̀tọ́ ní kẹjá máa ṣe gbogbo nǹkan. Alhaji Atiku Abubakar, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ògo ìwà bútẹ́ẹ̀wù. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ògo gbogbo ìtanáwádìí ẹni tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá rí pé first speech bàbá yìí ó tún ti náwó ọ̀fẹ́ sí yín pẹ̀lú LP ìyẹn Peter Obi. Bàbá yìí ti náwó ìfẹ́ sí gbogbo yín báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dá ìfẹ́ táṣíwájú ti náwó rẹ̀ sí yín yìí, ẹ̀yin náà dá padà fún. Congratulate him, let him have peace of mind. Ẹ jẹ́ kó ṣe ìjọba yìí kárí bó ṣe fẹ́ ṣe. Kò sí olóṣèlú kankan ọdún mẹ́rin àkọ́kọ́, ọdún tó bá tẹ̀lé náà ní mẹ́jọ, bọ́lọ̀ ń bá ní kó lóṣèlú bẹ́ẹ̀ kó tó rò orí ọ̀fẹ́ Ọlọ́run gbà. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni ìní mú yàn win election, kì í ṣe tó rọrùn. Gbólórin kan tó kọrin ó ní ẹni máa lọ kó máa lọ, ẹni máa lọ kó máa lọ o, ìjọ yìí ò lè dá horo. Ìdúró orí kò ṣàǹfààní fún mi, lílọ rẹ náà kò lè túnú kan lára mi. Ẹni tí ò bá bá síwájú ṣe, kì í ṣe pé yóò ní kó má rí ìjọba yẹn ṣe, kì í sì ṣe pé yóò ní kó rí ṣe. Àmọ́ ká ṣe nǹkan nínú ìfẹ́ àti ìṣọ̀kan ló dáa. Ká ṣe kí ni? Ká ṣe nǹkan nínú ìfẹ́ àti ìṣọ̀kan ló dáa. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Ìgbò, ọmọ Haúsá tẹ́ ń bínú, ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan báyìí. Nigeria is now ours. Tí gbogbo wa ní Nàìjíríà báyìí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kì í ṣe pírẹ́sídẹ̀ǹtì ẹgbẹ́ òṣèlú APC, pírẹ́sídẹ̀ǹtì orílẹ̀-èdè Nàìjíríà ni. That is the #1 citizen of this country. Aṣíwájú, your time starts now. Your time starts now. Ẹ dẹ̀ máa wò ó, Ọlọ́run ṣe ẹlòmíì, Ọlọ́run dá ẹlòmíì, kò níran re, kò bímọ re, kò tún tinú òbí re jáde. Psychologically, ẹni tí ọlọ́gbọ́n ò lè fún èèyàn lọ́gbọ́n. Ẹni tí ọlọ́pọlọ tó wá lọ rèé bá tó fẹ́ ká ọgbọ́n lọ́wọ́ rẹ̀ tó o mà bójójú òkúta má láǹgbá dàgbà ni. Ọ̀pọ̀ àwọn tí máa ń wo àwa tá a máa ń sọ̀rọ̀ yìí, kì í ṣe gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó wọṣọ ni èé ṣe ni ó gbádùn. Ẹlòmíì wọṣọ wèrè ni, ẹlòmíì ó de táì, yóò múra, yóò ṣe gbá ẹ máa rò pé lọ́pọlọ kò ní o. Àmọ́ bí ọ̀rọ̀ Nàìjíríà dé yìí, àtẹni tó lọ́pọlọ, àtẹni tí ò ní, ẹjẹ́ àjọ dá gbogbo ẹ̀ papọ̀ káwá jọ fi ṣe àtìlẹ́yìn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Kájọ ṣàtìlẹ́yìn tó gbangba fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ìfẹ́ la nílò báyìí, a nílò ìjà, a nílò èébú, a nílò ọ̀tẹ̀, torí pé bá a fẹ́ bá a kọ̀ ọdún mẹ́rin Bọ́lá Ahmed Tinubu yóò pè báyìí. Tí n bá wá sọ̀pọ̀tì Tinubu, ẹjọ́ torí Ọlọ́run, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣó rí mi? Kò rí mi náà. Mi sì lè torí pé mi ò sọ̀pọ̀tì ẹ̀ kí n lọ rèé gbé àga rẹ̀ kúò l'Aso Rock àbí kí n lé jáde kúò ní villa. Kò ṣeé ṣe. Ẹjẹ́ abóníre yọ̀ kí retí àná ò lè tẹ̀ wá lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa, ipò ààrẹ lè kàn yín lọ́la, ipò gómìnà lè kàn yín lọ́la. Kò sẹ́ni àforí rẹ̀ rún mú pé kò lè débi ọlá, kò lè débi ọlà.
àsìkò Tinubu ló dé yìí ni Ọlọ́run ló gbà fún, Ọlọ́run ló ní ó ti yá, Ọlọ́run ló ní ìwọ Bọ́lá èmi Ọlọ́run bẹ pẹ̀lú rẹ báyìí, àfi ká ṣe kí ni, àfi ká gbà fún. mo wá rọ ẹ̀yin LP, ẹ̀yin ọmọ Ìgbò, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ sinmi fatafosto. Lipton Yellow Label's flavorful and balanced taste in everything. ẹ jẹ́ tẹ̀lé ká gbà fún ẹni Ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ ń dánu dúró díẹ̀ jàre kí n mú mi. ọmọ Nàìjíríà aṣíwájú ti dé, àwa gbà oríire ti dé. Bẹ́ẹ̀ náà lórí. ẹ̀dá ò lè tún ṣe Ọlọ́run wò, èèyàn ò lè wá fìn ìdí kókò. àwọn kan wà tó jẹ́ pé tẹ̀dá bá tu jù ó lè kàdánwò ń bẹ̀. àwọn nǹkan wà tó jẹ́ wípé àdìtú ni, kò ṣeé tú. Ọlọ́run nìkan, Ọlọ́run ò nìkan, Ọlọ́run nìkan ló mẹni tí ń sìn sẹ̀mí Allahu hamidahu. ṣé ẹni tí ń ṣe dáadáa Ọlọ́run ló mọ̀, ẹni tí ń ṣaburú Ọlọ́run ló mọ̀, ẹni tí ń fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde Ọlọ́run ló mọ̀, Ọlọ́run ló mọ̀, àfi ojú fẹ́ni má fọkàn fẹ́ni. kò dẹ̀ sí ẹnikẹ́ni tí ò ní ṣe kíni, tí ò ní kẹsàn-án wa ẹ̀. ìgbà tí àwọn ìrìn àjò kan tá a ti rìn sẹ́yìn yóò sọ pé Ọlọ́run ò fi ìwà mi dá mi lẹ́jọ́ gẹ́gẹ́ bí ìṣe mi sásíwájú mi. gbogbo ẹnikẹ́ni tí ń bá come across láyé, má jẹ́ ń tara wọn ṣẹ̀, má bá wá tara mi ṣẹ̀, ó kù àwọn kọlọ. àmọ́ máa fi ìwà mi, máa fi ìṣe mi ṣèdájọ́ fún kálukú, kódà bó jẹ́ ìṣẹ́jú kan tó ń tàn wọ́n fàyè lẹ̀, jẹ́ kó mọ òótọ́, jẹ́ kó rí òótọ́. tọ́lẹ̀ ní ṣàbòsí èèyàn kankan kì í ṣe ìdẹ̀ ní ṣe láíláí. Bukalaji Raji Kazeem Àṣekúnlówó Emir. ọmọ Nàìjíríà aṣíwájú ti dé, àwa gbà oríire ti dé. I'm a member of Aṣíwájú New Nigeria Bloggers. ẹ ti rí aṣọ Aṣíwájú mọ́wọ́. èèyàn kan tiẹ̀ sọ̀rọ̀ olómiyalé ìran àrówó gbà mọ́ kinní kan ìtẹ́lọ́rùn ó ṣàgbà gbogbo kẹ́dà kó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ohun tọ́lọ́run bá fún un. téèyàn bá ti tọrọ jẹ tọ́lọ́run bẹ pẹ̀lú èèyàn ọmọ rọ́nà lọ. mo kí Alhaji Abdulwasir Tomiwa Ọmọlẹ́wà, the chairman Ọ̀yọ́ State Park Management System. ẹ kú àdúró tí o ní mọ̀ nira fún ìṣẹ́jú kan, ní mọ̀ ìdààmú fún ìṣẹ́jú kan. mo wá kí Musiliu Àyìndé Akínsànyà MC Olúọmọ, mo kí yín o. ẹ kú fọmọnìyàn ṣe, ẹ kú àdúró ṣeṣeṣe pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, mo kí yín o. mo wá kí ẹni tí mo fẹ́ tí mo lè ní ni mo fẹ́ràn jù nínú gbogbo ẹ̀dá, Olóyè Sunday Igboho. mo kó Olóyè Sunday Igboho dáadáa. bàbá Ọlọ́run ní fẹ̀dá lómìnira, ẹni Ọlọ́run bá sì ń sọ pé mi Ọlọ́run bẹ pẹ̀lú, kò sẹ́ni tó lè dìtẹ̀ mọ́, kò sẹ́ni tó lè gbógun tì í, kò sí. ibùn kéèyàn máa gbé ogun tirú ẹni bẹ́ẹ̀, Ọlọ́run mọ bí ṣe máa ń bárú ẹni bẹ́ẹ̀ ṣẹ́gun. Ọlọ́run tó bá ń ṣẹ́gun yín débi tó ṣẹ dé, yóò ṣẹ láṣẹ wọlé pátápátá. kò sí ní tọ́ dáa tó kéèyàn ní òmìnira o. ẹni bá ti wà lẹ́wọ̀n rí yóò mọ̀ tán pè lómìnira.
ìlànà ta ni ọlọ́run ṣe é ṣe mí lọ́pọ̀lọpọ̀ n bá ń plead pẹ̀lú bàbá wa Fúlàní wípé ẹ dákun ẹ jèbùrẹ́ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́ torí mo máa ń tán pè ní bondage mo máa ń tán pè ní kéèyàn má ní freedom òmìnira ọba rìn kí tó lò ó lọ gan máa dúpẹ́ fọlọ́ tá bá fi ọ́ sínú àhámọ́ ọ gbà pé ọlọ́run lọ́lọ́run láàyè káyè olóyè Sunday Igboho mo bá yín dúpẹ́ o I love you and I will continue to love you forever I'm not your enemy àwọn táwọn wá dí táwọn wá fín ìdí kókò táwọn wá tí ọ̀sọ́nù kí ọlọ́run jẹ́ rí bàbá àtọmọ ìjà ẹ lọ ṣèwádìí àti pé kí ló fẹ́ bá bàbá rẹ̀ jà fún sí bàbá ẹ pọ̀ ọlọ́mọ ni àbọ̀ pa ọ́ yàwó àmọ́ tọ́ta bá ti fẹ́ gbìyànjú láti mọ tí ń ṣẹlẹ̀ tó bá ti sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan lọ́mọwé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí a ní àwa lala aṣíwájú Bọ́lá Ahmed Tinubu aṣíwájú ẹ ní ṣìṣe ọlọ́run ti tẹ gbogbo ọ̀tá rẹ̀ rì fún ọ tẹ̀ wọ́n rì ẹlòmíín ní kì í sojú ẹ̀mí òun ló fi di pírẹsidẹ́ǹtì àmọ́ nù mí wá dùn pé síjú ẹ̀mí wọn ló ṣe ń ṣe pírẹsidẹ́ǹtì nígbà tó wá ń ṣe lójú ẹ̀mí wọn tán ẹlòmíín tó ní ilé ẹjọ́ àpapọ̀ ilé ẹjọ́ tó ga jù wọ́n padà lé ọlọ́ọ̀lẹ́ ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu máa dúpẹ́ fọlọ́run ọ̀tá ọ̀bá yọ̀ ọlọ́run ní ọ̀jẹ́ ọ̀tá ọ̀bá ṣe kẹ́ni ọ̀bá yọ̀ ọlọ́run ní ọ̀jẹ́ àbá dúpẹ́. ó fọ ọmọ Nàìjíríà ìmọ̀lẹ̀ dé. ìmọ̀lẹ̀ dé òkùnkùn ẹ ṣe kíni ẹ paradà. ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé Àkànbí aṣíwájú pẹ̀lú Shettima àwọn tí mú gbàrere dẹ̀yìnbọn. mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá tẹ́ gbìyànjú tẹ́ rí ìdojúkọ lórí ọ̀rọ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo kí president aṣíwájú New Nigeria blogger that is Ọbanla Elizabeth Adé Tinubu mo kí yín dáadáa mo kí Yàyà Gàmbàrí mo kí ambassador Sidikiu mo kí Gbọ́láhàn mo kí Ìyá Ìbàdàn original mo kí ẹ̀gbọ́n mi àtàtà àkàndá ọ̀rọ̀ Awíkóńkó mo kábúrò mi dáadáa Sugar Boy mo kí gbogbo yín o akú ogun àjàyè àmọ́ ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni o ẹ jẹ́ kí ó yé ààrẹ wípé bàtà ń ta wá lẹ́sẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kí ó yé ààrẹ wípé ààrẹ nílò láti bá wa bu omi ìtura síbi tí ẹsẹ̀ ti ń ta wá yìí o léyìí tó túmọ̀ sí wípé iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni pàjẹ́ aṣíwájú New Nigeria bloggers ìyẹn ò ní wípé ká má rí ibi tí nǹkan ti fẹ́ wọ́ ká má pe àkíyèsí ààrẹ sí tó bá yẹ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ ààrẹ tó bá ṣe pé lóòótọ́ la fẹ́ kó ṣubú a ní láti máa pe àkíyèsí wọn síbi tó bá ti fẹ́ wọ́ Ṣèyí Tinubu dọwọ́ rẹ ọ̀rọ̀ Tinubu ó dọwọ́ ẹ̀yin àgbààgbà ọ̀rọ̀ Tinubu dọwọ́ ẹ̀yin àgbààgbà o ìyẹn àgbààgbà lẹ Yorùbá bàbá Ayọ̀ Adébánjọ ẹni pé mò ń tẹnu mọ́rọ̀ yín pọ̀ tèmi yé mi o Ìbà Gàníyù Ìgè Adams ẹ fọwọ́sowọ́pọ̀ òṣèlú ti lọ òṣèlú ti ṣe kíni ó ti lọ mo wá rọ gbogbo ẹ̀yin mínísítà pátápátá tí bàbá yìí yàn sípò ẹ má jà á fi yín sọ̀kò ẹ ṣe dáadáa. The Minister for Power is trying his best now. Likewise, the Minister for Interior, Túndé Òjó, Minister for Power, Adébáyọ̀ Adélabú, ọmọ pẹ̀nkẹlẹ mẹ́ẹ̀sì àti nínẹ́. Àmọ́ iná wò tí ì tó, àmọ́ improvement ti wà. Tẹ́ ẹ bá ń ṣe nǹkan tó tọ́ fún wa lásìkò tó tọ́, àní complain. Tá a rí títì tó yọ̀ kululu. Tá a jáde iléèwé tá a rí ṣẹ́ṣe tí náà mànàmáná tí ò ṣe ségesège tówó iléèwé ọ̀wọ́n tá à ń rí ẹ̀kọ́ ọ̀fẹ́ tí gbogbo nǹkan ń lọ ní sẹ́rẹ́rẹ́rẹ́ wẹ̀rẹ̀
àní bínú kò sẹ́ni tí ó lé ẹnìkan bìkan kò sẹ́ni tí ó kọrin lílọ lọ́fẹ́ nìkan àmọ́ nígbà tí gbogbo orí ọ̀bọ sójú ẹ̀ àwọn ajínigbé ò jáwọn èèyàn gbádùn àwọn darandaran kan pera wọn darandaran wọn ń dààmú àwọn èèyàn wa a sì gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ní amóríwá ká fọrùn lẹ̀ dídákẹ́ tá a dákẹ́ kì í ṣe tójó àmọ́ ẹni sójà bá ẹni wèrè bá bùràn rẹ̀ jẹ rí ọba rí mẹkáníìkì yóò sá dànù yóò sá gidi tó bá rí mẹkáníìkì ẹni sójà bá nà tó bá rí náà sójà lásán á họ dànù ni kì í ṣe báwa náà àìsọdẹ àìsè ìsàmùkún mẹkọ we know what we are doing and we remain focused ìran Yorùbá làwa máa jà fún o ká fọ̀tún wẹ ọwọ́ ká fọwọ́ wẹwọ́ níjọwọ́ mọ́ o àtọwọ́ ọ̀tún àtọwọ́ òsì ká ṣe báyìí ká ṣera wa lóṣùṣù ọwọ́ ń ló lè mú wa délẹ̀ lérí tíran Yorùbá ó fi bọ́ tá a fi wà lókè téńté òpópónà tó pọ̀ lọ́nà òkè ọya tó jẹ́ wípé o lè díjú dráìfù ńbẹ̀ afẹ́rù rẹ̀ náà ńlẹ̀ Yorùbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó sì nígbàgbọ́ pé ṣe torí pé àyípadà ọ̀tun ó dé bá ètò òṣèjọba Nàìjíríà Peter Obi sọ̀rọ̀ kan ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ó ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu is running a government of Yorùbá nation quote and unquote is running a government of Yorùbá nation kí ló jẹ́ ó sọ bẹ́ẹ̀ is a confused man nítorí ó sọ bẹ́ẹ̀ ni wípé Chief of Army Staff Yorùbá Inspector General of Police Yorùbá ọ̀gá custom Yorùbá ẹ̀yin náà ti ní rí ẹ ti kó bẹ́ẹ̀ rí nígbà síwájú èso máa lè ìgbà tí èso amoko mẹ́kọ tí ọlọ́rẹ̀ kó gbogbo òpò kàrìnkàrìn sílẹ̀ yín mìíràn mo fọlọ́ ń bẹ̀ wá ẹ jẹ́ fún bàbá yìí láti lẹ́yìn o mo kí Aṣíwájú New Nigeria Bloggers lẹ́ẹ̀kan sí àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá mo kí yín o èyàn kan tó yẹ kí n kí tí mo fẹ́ràn dájọ́ lọlé ńlá lédìké mo kí gan obìnrin yẹn lọ́pọlọ wàláì mo kí gan wẹ́ Ọlọ́run ojú òsè fi jọ́ọ̀jì ẹ̀dá ìwà oníkálukú láfi mọ̀ ọmọ ẹ̀dá lẹ́nu ìgbà tá a ní tí mo dojú ẹ̀kọ́ àwọn kankan mo mọ̀ wá àwọn kan sí pé àwọn ẹni báyìí ò sí dára dé gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ máa fi mí tajà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ méjì láì mọ́ bu mi mo wá fọlọ́ ń bẹ̀ yín sẹ́rí lọ́wọ́ tá a wà yìí ilé ẹjọ́ wà o láti bá wa gbọ́ ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú defamation of character tí n bá wí nǹkan tó bá ní mo wí wọ́n lágbára lé ọ lórí o enough is enough o ti ní sùúrù tó gẹ́gẹ́ bí ìtọ́mọlúwàbí tá a bá ń wo ajá níran tájá bá ń gbóni tá a bá ń wo ajá tá a bá lé ajá lóko kì í ṣe pájá la bẹ̀rù olówó ajá la bẹ̀rù ẹni ó kó gbogbo wa jọ ni mò ń bẹ̀rù ni mò ń bọ̀wọ̀ fún ni mò ń ta iyì fún ìyẹn olóyè Sunday Igboho ìní ṣe nǹkan àbùkù sọ́dọ̀ ẹ̀ láéláé ni mò ń bọ̀wọ̀ fún o ọ̀pọ̀ èèyàn ni ò tó òyàn gbé sáré àmọ́ wọ́n fẹ́ máa wọ́ ọ̀yàn lẹ́nu tírélà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ á ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kun ara wa ẹ má jẹ́ á bàtà ara ẹni jẹ́ Ọlọ́run Allah yóò ràn wá lọ́wọ́ ẹ̀yin àfáà lórí ọ̀rọ̀ Tani Olohun ẹ jọ̀ọ́ ẹ jèbù rẹ àfáà Làbíbù Lágbàjì ẹ̀yin lẹ wé mi níláwà ní bàbá àdínì nílùú Ìlaró níjọ́ náà lọ́hùn lọ́dọ̀ bàbá wa ṣèkàṣe Ọlọ́run Al-Yawawi mo wá fi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ bá wa rí sí ọ̀rọ̀ Tani Olohun wọn àwọn àgbàbọ̀ wọn ní ọmọdé òní mẹ́kọ́ jẹ kọ́ mọ́ra láhán ó ti jájó Tani Olohun lójú ìbéèrè ni Tani Olohun béèrè pé Tani Olohun Ọlọ́run wá ń fira rẹ̀ hàn ẹ wá bá wa bí Ọlọ́run pé Ọlọ́run dákun ó ti fira rẹ̀ hàn Tani Olohun tó
ó ti dá ọmọ pé ìwọ náà ni ọlọ́run ní ń gbénú gbogbo nǹkan fóònù tá a fi ń ṣe rí kọ́dì ọlọ́run ní ń gbénú ẹ̀ gbogbo ògbésí ayé wa pátápátá ọlọ́run ní ń gbénú oníkálukú mo wá bẹ̀ yín ni ẹ jẹ́ ká máa rí wípé ọlọ́run náà ní ń bẹ́nu gbogbo nǹkan ẹ má rí ta ni ọlọ́run pé bú ẹ̀yin àfàmọ́ ẹ má rí ta ni ọlọ́run kó sọ̀rọ̀ sí ẹ̀sìn mọ́ ẹ máa rí wípé ọlọ́run ló lo ta ni ọlọ́run láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òun lọ́lọ́run ẹ wá dáríjì nítorí tọ́lọ́run àti tàǹdẹ́ Muhammad ẹ wo ti ìyá ta ni ọlọ́run mo fọlọ́n bẹ̀ yín ẹ dáríjì ta ni ọlọ́run mo ṣe kíni mo fọlọ́n bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí gbà ṣòro mo kí yín o Mr. Wisdom Lady K Awikonko mo dúpẹ́ lọ́wọ́ yín o mo mọ̀ lóore o kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sàlọ̀ fọ́ta ẹni ọ̀tá èèyàn náà ni ó máa jẹ́ people only love you when they have something they are sending you if they send you on an errand and you deliver diligently wọ́n á nífẹ̀ẹ́ níjọ́ tó o bá yarí pé iṣẹ́ tẹ̀ ń rán mi yìí ó ṣeé ṣe kí n má lè jẹ mọ́ wàá dọ̀tá wọn àní dọ̀tá èèyàn lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá ẹ̀ ní fojú sunkún ọmọ àtẹni ó nífẹ̀ẹ́ mi àtẹni tí ò nífẹ̀ẹ́ mi ìwọ lè má nífẹ̀ẹ́ mi kémi nífẹ̀ẹ́ àmọ́ lọ́kàrà rẹ yóò máa já ọ jẹ pé ǹjẹ́ ọmọkùnrin yìí ṣẹ̀ mí tí mo fi ṣàdédé kórìíra rẹ̀ bó ṣe wọ Ọlọ́run ló dá wọ bó ṣe wù náà ló dá èmi kì í ṣe gbogbo wa lè pé tán ẹsẹ̀ mẹ́fà sí ni ẹni tí ò ní dọ̀là ń bẹ tí sì ń wò mí lọ́wọ́ èmi tí mo jókòó yìí nira mi Ọlọ́run ló ní mí olú lè sọ bóyá máa oorun tí ń sùn lálẹ́ yìí bóyá máa jí láàárọ̀ ọ̀la àfi kí n máa bẹ́ẹ̀ ta wá ní ta lẹ́ni náà tí ó lòun lòun pé tán ta lẹ́ni náà tí ó lòun ò ṣe Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tásíwájú Bọ́lá Ahmed Tinubu bá ṣe ẹ̀yin ọmọ Yorùbá tó ti ṣẹ̀yìn rí ẹ dáríjì àsìkò tó nílò fẹ́ wa rèé àsìkò tó nílò ká gbárùkù tì ní ẹ jẹ́ gbárùkù tì ẹ wo gómìnà Ṣèyí Mákindé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni àmọ́ gbárùkù tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àsìkò ọ̀fẹ́ tá a lè fọwọ́ ọ̀fẹ́ hàn ṣáṣíwájú ó ń láwàá ẹ wòye tí dọ́là jẹ́ ẹ wòye bag of rice lẹ́yìn ìfúnpinpin ìdẹ̀ra dènà bẹ́ẹ̀nu ayé Al-Qur'an náà lẹ́yìn ìfúnpinpin ìdẹ̀ra dè tá a bá ti fara dà á Ọlọ́run ní jórí wa pa tá a bá ti forí tì í lágbára lọ́wọ́ Ọlọ́run jẹ gbogbo ẹ̀ ó dẹ̀rọ̀ Ọlọ́run jẹ gbogbo ẹ̀ ó túbà kó tùṣẹ́ láyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jèbùrẹ́ o àmọ́ ìmọ̀ bí wọ́n ṣe máa ń ṣe ni ẹ wò ẹ sá jèbùrẹ́ àtẹ̀ntí ń bínú síta ni Ọlọ́run àtẹ̀ntí ń bínú s'Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jèbùrẹ́ ẹ má bínú má mo fọlọ́ ń bẹ̀ yín bàbá Ayọ̀ Adébánjọ bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ Ìbà Gàníyù Ìgè Adams gbogbo ẹ̀yin àgbààgbà tọ́rọ̀ bá tó kàn tẹ́ ẹ bá ń bínú bàbá wa Délé Momodu ẹ dákun Supreme Court ti dájọ́ ẹ fìfẹ́ hàn s'Aṣíwájú o àṣálẹ̀ lómi lọ́wọ́lọ́wọ́ báyìí he is the #1 citizen of this country ẹ jẹ́ agbárùkù tí tẹ́nítẹ́ní tèkísà ń tààtà ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì ọ̀pọ̀ Yorùbá ti ń yí òwe yẹn padà pé bọ́mọ ẹni ọ̀bá ṣe kinní ńkọ́ bẹ́ẹ̀ ni àmọ́ kò lè dàbí náà ẹ jẹ́ agbárùkù tira wa o àní dààmú àní ṣìṣe agbára Ọlọ́run. gbogbo àdúrà tá a ṣe lórí Nàìjíríà kò má ṣe ṣubú Ọlọ́run bá gbọ́ Ọlọ́run bá gbà á. káni gọ́ọ̀mẹ̀ntì ò ní ká lọ rí bí ò ṣe yẹ ni àbọ̀ lọ rí bákan you know what it might cost
kọ̀bá gbóná bí ajere ilé ọba ṣéèkì a máa dúpẹ́ ìjíjà kò dominú àgbọnù. If Aṣíwájú Bọ́lá Ahmed can be telling a special adviser on media pé now your job is secure, ẹ ti mọ̀ pé this baba has gone through a lot. Mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ẹ bú mi lórí platform. Ọlọ́run ọba tó ní mí tó ní yín kò ní díẹ̀ dààmúnú ayé. Ẹ̀yin tẹ́ ẹ bú mi tẹ́ ẹ yìn mí lágbára lọ́wọ́lọ́ iṣẹ́ ẹ̀ ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Àyúnlọ àyún bàbá yìí lọ́wọ́ yẹnu àtẹ̀pádà ilẹ̀ṣẹ̀ tẹ̀nà. Ẹni tẹ́ ẹ dágbére fún òní mọ bí ẹ lọ. Bí mo ṣe wà ní lọ́ta mọ́. Níjọ́ téèyàn bá ti ń wò pé òun lọ́ta èèyàn máa ń ní problem. Níjọ́ mo ti decide pé mi lọ́ta mọ́ mo ráyè mi ṣe. Níjọ́ bá rí gàrí mu màá mú sẹ́tírì àkàrè tí ń jẹnu pẹ̀lú gàrí tó dáa. Do your best and leave the rest. Má lépa èèyàn kankan ká má bàa lépa àwọn náà. Ẹni tí ń wá ẹni tí ó jẹ bàbá ẹ̀ lówó yóò padà pàdé ẹni bàbá rẹ̀ náà jẹ lówó. Al-muntali gaibi wa shahada. Ikú sì tó ṣe wá sí fóníkálukú tó o bá rántí pé ó kúnjọ kan ó máa ṣe dáadáa sí gbogbo ẹ̀dá tó bá pàdé nu ayé. Torí náà ńkọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo mọ̀ lóore o ọpẹ́ olóore àdá tán mo dúpẹ́ o olóyè Sunday Igboho ẹ ṣé mo dúpẹ́ gan mo mọ̀ lóore. I've been given so many opportunities to showcase what I have. And I believe I've been contributing my home culture to the development of my origin. Ní ilẹ̀ Yorùbá. Kò sí ní tààtì witness. Mo adúpẹ́ kú náà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ní mọ̀dàmú. Ọlọ́run àbá yín gbé ipò ààrẹ yìí, Ọlọ́run ọba yín ṣe ìjọba yìí lọ́nà tí ó gbà rọrùn fún tonílé tẹlẹ́mù Nàìjíríà. Ẹ bá jẹ́ gbàgbé o bàbá 25,000 tẹ́lẹ̀ fẹ́ fáwọn tó rí ń ta ẹ̀dá kan pínrẹ́ láàrin ìkan ọgbọ́dọ̀ jù kàn. Ẹ wò dáadáa o tá a bá rí i pé àwọn tó yẹ kó lẹ́tọ̀ọ́ sí ò bá lẹ́tọ̀ọ́ sí á jáde á criticize yín. Orí ń ta àwọn èèyàn gan gbogbo wa nìyà ń jẹ o kò sẹ́ni tó lè jóúnjẹ àjẹyó mọ́ àfi tá a bá ń kúrò fúnra wa ló kù. A cup of rice is 220 naira. Ká tó wá sọ̀rọ̀ epo àmọ́ mo nígbàgbọ́ wípé yóò dáa. Thank you. God bless you. Èsì election ní Nàìjíríà ẹ̀rí ló já sí. Ọmọ Nàìjíríà aṣíwájú ti dé àwọn àgbà oríire ti dé. Gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ kú àforítì ẹ kú faradà àmọ́ gbogbo yín palliative tẹ́ ń ha ìmí ti ń bàjẹ́ o. Ẹ má ha palliative ẹ má kàkà dánwò wa o. Ẹ ti máa ń wá palliative tó ti bàjẹ́ ráìsì ti alúpọ̀ mọ́ èlùbọ́ mọ́ ẹ̀wà ṣé ẹ sí èrè ní ẹ má bínú. Bọ́bọ́ ò lẹ ṣe fẹ́ ká jẹ́. Ẹ̀yin tẹ́ ha palliative ẹ̀yin tẹ́ wà ní nkíà ẹ̀ tẹ́ wà ní ncharge ẹ̀ please. Ìdá ń fáwọn èèyàn tó ti ń lúpọ̀ mọ́ra wọn ẹ̀yin ti pínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ ẹgbẹ́ mi bàbá mi Oríyọmí Hamzat ẹ mójútó àárín ẹ. Ẹ dẹ̀jẹ̀ wọn pé kẹrẹ mo ráwọn ibìkan tá páàkì mọ́tò tọ́jà wípé ọ̀kadà lọ́ fi ń pe àwọn èèyàn kan wá máa gbé palliative wọn ò pé palliative yẹn dé ọ̀dọ̀ àwọn tó nìdẹ̀. Àwọn ìyá wa orí ń ta wọ́n fa nǹkan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní bébí bá ti kúrò nínú ìṣẹ́ àbùṣebùṣe in fact àbùṣe ògùn kankan ṣe báyìí o ebi ń pa àwọn èèyàn ebi ọ̀gàgà fọwọ́ mẹ́kẹ́ ń pa àwọn èèyàn. Ẹlẹ́bíyàn ni I can feed 500 people jọ́ torí Ọlọ́run fún àrí location àdọ́dọ̀ rẹ̀ èló ní sálárì ẹ̀ màá bọ́ ẹ̀ màá bọ̀ràn rẹ̀ jọ́ torí Ọlọ́run sá fún mi ládìrẹ́sì ń wà kí ọ kó o lè mọ bí ìnira yẹn dé fáwọn èèyàn.
èèyàn fóúnjẹ báyọ̀ ṣeré má ní ìsìn o ẹni tó bá fún òyàn ní 1000 naira tó yọ lápò tó bùn òyàn ní ìsìn èèyàn dọ̀bálẹ̀ yọ nà gbalaja ni pé o ṣe o ẹni ọba jẹ gbèsè gan ní ìsìn gan pẹ̀lẹ́kùtù lẹ́yìn ìjọsọ torí bá ọpá pin kò sówó kọsáàní lọ para ẹ̀ láti san gbèsè. Food security Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ ntẹ́bà sì bá wa ṣe sọ̀rọ̀ dọ́là dáàdi wa Aṣíwájú ó ti ga gògòrò jù ṣé ẹ dẹ̀ mọ̀ pé dọ́là ló máa affect so many things in this country. Ayé ò fẹ́ gbà pé generally dọ́là bó ṣe rí nù àmọ́ ibi abáṣàgbé là á ṣe Nàìjíríà la wà ibi tá a lè ṣe kíni ibi tá a lè ranjú mọ́ náà nù ẹ wo orú èmi ní ìsìn wèrè bọ́ì ọlọ́sàájì àmọ́ jẹ́ wèrè bọ́ì ẹ má ti lè fi madness kún ní ọ̀dà wèrè bọ́ì ọ̀dà pọ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọlọ́ọ̀bá ń ṣèjọba o ẹ rí ìjọba ṣe o lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní dààmú ìwà ní sáláì má tọrọ ìrọ̀rùn fún Alhaji Ambassador Abdulwasil Tọ̀míwá Ọmọlẹ́wà Tọ́mì the PMS chairman Ọ̀yọ́ State bàbá ń gbìyànjú o táwọn èèyàn bá kúnlé rẹ̀ báyìí láti gba nǹkan every blessed day mọ̀ ní hàn láì gbẹ́rọ owó lé Alhaji Tọ́mì ẹ ní dààmú nínú ayé agbára lọ́wọ́ àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lọ́wọ́ ẹ ní mọ̀ nira ẹ̀yin olówó àsìkò tí kẹ́ ẹ jẹ́ àríra yín tẹ́ ẹ jẹ́ àrí yín nìyí. Musiliu Ayinde ọmọ Akínsànyà you have been doing and we want you to continue. Kálólóyè Sunday Igboho wà lé ní bàbá náà máa ń ṣe é ń dà ayé kinní lọ́hùn olóyè Sunday Igboho ha palliative ha àtọwọ́ àtọ̀njẹ. Ẹ jọ̀ọ́ olówó tó olówó lọ ìwọ náà lè ra báàgì ráìsì 5 pín ní kó báàgì ráìsì 5 pín ní kóńgò 5 bọ́ bá ṣèyàn 50 ló fún wọn ò ní ṣépè fún ọ. Gbogbo ìdílé nìsín kò sẹ́ni tí ń ṣe ráìsì abọ́ kan mọ́ ibi ìdílé tí ń ṣe ráìsì abọ́ kan tẹ́lẹ̀ wọ́n ti reduce ẹ̀ sí kóńgò 5 o kò sájẹ yóò mọ́ o àjẹ lọ sùn lọ́wọ́ o àjẹ yóò kan ò sí mọ́ kọ́lọ̀ ń jẹ́ kí ìgbà ó padà dá fún gbogbo wa ká lè máa jàjẹ yó àtàjẹsẹ́kù ṣe é gbọ́ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o gbogbo ẹ̀yin olówó pátápátá ẹ ràn àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yin mínísítà ẹ̀yin náà ṣó palliative yóò dáa fún gbogbo wa o. gbogbo ìgbà tí mo bá ń bọ̀ ayatollah tọmọ padà láàrin ìlú a máa gbé sókè àwọn tó nífẹ̀ẹ́ ìlú tó wà lókè fún o àwọn náà ayé wọn máa gbé sókè torí ẹbí wọn ṣùgbọ́n a dúpẹ́ àtọ́pẹ́dá gbogbo ọmọ Nàìjíríà a máa kú oríire àsìkò yìí o. a kú oríire òní o. especially àwọn youth nílùú Nàìjíríà ọ̀dọ́ ìlú àti bẹ́ẹ̀ ọmọ Àyìndé ẹ̀jú sọ tẹ́ ń fẹ́. Wèrè boy is dancing. ó ṣọ́jú bí ìdájẹ́ ti gbọ́ òun náà ti fèsì. ẹ bá ń dúpẹ́ mo ti gbó kan tuntun lálẹ́ yìí Wèrè boy ọba Solomon ní àwọn ní òsínwó èèyàn ajẹ́pẹ̀mí náà ti gbó kọ́nu Wèrè boy jọba ń wó mi tútù bí mu gàrí tí wèrè mi lè bá nípọn. ó ní gbogbo gbàdọ̀ bá ń fẹ́ ní Nàìjíríà olóòtú ìdìbí ìbọ̀sí ẹ̀dí ọmọ Nàìjíríà aṣíwájú ti dé àwọn àgbà oríire ti dé. mo fẹ́ mu gàrí ni o. ọ̀rọ̀ tó ń dùn gbogbo aráàlú káàsùn ká má dijú káyàwó máa ká sókè káàyàn lọ káàyàn bọ̀
lórí iṣẹ́ lórí jíjẹ mímu o. kí n fi mílíkì kí n fi Àkànbí ẹ̀ síwájú. oúnjẹ àwọn olóṣèlú. Ó ní wàhálà wa. Ó ti dópin nílẹ̀ yìí. Orí pẹ́ ní mọ̀nà. Òun ló yẹ ká tẹ̀lé. Àkànbí má ti mọ̀nà tipẹ́tipẹ́. Ó ti kọ́ṣẹ́ láṣẹ pé látọwọ́ àwọ̀ kọ̀dá kí picnic o tó gbàgolo. àtẹ̀mùkẹ́ mímọ́ ṣèṣì kí má rí kíní nàbí Yusuf ṣẹ́jàre ọ̀wá mú mi. ó lọ́la wọ́n ti léèwé yunifásitì. ẹ wá jẹun. ó ló ti fi ọ̀hún búrẹ́ nílẹ̀ yìí irú ẹ̀kú ṣẹlẹ̀ mọ́. káàtì léèwé káwọn ọmọ máa dìbí gbà lọ́rọ̀ Àkànbí ẹ̀ síwájú. olóṣèlú gbére Ọlọ́run á fún ẹ̀ṣẹ̀ Àkànbí o. kọ́lọ́ bá wà fún un. kọ́lọ́ bá ṣe ni o. àbùtó péye fún gbogbo aráàlú. kọ́lọ́ bá síwájú ṣe. ó ní tó ní ilé ta àlejò. ìrànwọ́ rárá ìsìn mọ́yá mú gàrí. kàtàkà. Olóhùn ní servant fún gbogbo ìlú. yàtọ̀ sí pé òun jẹ́ lídà tó ní kálukú. oníṣẹ́ wa ló jẹ òun lógún. àwọn gbàládùá tí wọ́n pa ẹnu iṣẹ́ tí màmí Àkànbí aṣíwájú. Ọlọ́run á fún ẹ̀ṣẹ̀ Àkànbí o. àdúrà ló yẹ ká gbà fáwọn olórí wa. ẹjẹ́ àtàdúrà bá síwájú o. wọ́n lè máa ṣe dáadáa wọ́n bá ti rí ṣe inú wa àádùn ọ̀rọ̀ kò sọ owó nílẹ̀ yìí. ìyẹn ti di wọn àfibú. tẹ̀rù tọmọ ká máa rìn ká máa yan fanda a máa dúpẹ́ Ọlọ́run. ìrànlọ́wọ́ fún gbogbo oníṣòwò. àwọn àgbẹ̀ aróko bá dúró. ẹ má bínú Tinubu mọ́ o. Gbogbo ẹ̀yin àgbẹ̀ gbogbo gọ́dà. across Nigeria, let all of us start to rejoice. Àkànbí Shettima, wọ́n ti ní solution. Àyìndé wá sí ìwùsí gbogbo nǹkan wa. ó mú gàrí ni o. you can join me. Aṣíwájú Shettima ló sọ̀rọ̀ kan fún mi. Aṣíwájú Shettima ló sọ̀rọ̀ kan fún mi sẹ́ẹ̀. Don't lose hope. You're almost there. Better days ahead. surely we shall be there soon. Bala Blue ni mo play. Bala Blue by K1 The Ultimate. Aṣíwájú Shettima ló ló sọ̀rọ̀ kan fún mi sẹ́ẹ̀ o. Don't lose hope. We are almost there. Better days ahead. surely we shall be there soon. On your mountain, We don't go stand you, Tinubu. Tinubu plus Shettima. hey, on you We rest our hope. Oh. on your mandate we all go stand. Ọdún On your ẹ̀jọ̀ ni ó lò. mandate we all go stand yo. Aṣíwájú Tinubu plus Shettima. Gàrí àtọ̀mí tútù. On you we rest our hope. Oh. On your mandate we all go stand. Olóòdẹ kì í fọ́, olóòdẹ kì í yá, olóòdẹ kì í fọ́, olóòdẹ kì í yá. Ọmọ ìdájọ́ pàlàpàlà, Adúpẹ́ wọ́n dásà pàlàpàlà. olóòdẹ kì í yá o. Olóòdẹ kì í fọ́, Kazeem olóòdẹ Adépọ̀jọ́. kì í yá, Ẹ ṣé jàre. olóòdẹ kì í fọ́, Olóòdẹ kì í yá. ọmọ ìdájọ́ pàlàpàlà, olóòdẹ kì í yá o. Ọ̀wá mú gàrí. Olóòdẹ, Kazeem. olóòdẹ, olóòdẹ, Wèrè àgbà. olóòdẹ, 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 olóòdẹ. Mo bọ̀rọ̀ wèrè jà.
jẹ́ tí ẹ jẹ́ tẹ̀tẹ̀ ẹ má jẹ́ dáhàgúró. jẹ́ tí ẹ jẹ́ tẹ̀tẹ̀ ẹ má jẹ́ dáhàgúró. jẹ́ tí ẹ jẹ́ tẹ̀tẹ̀ ẹ má jẹ́ dáhàgúró. ọ̀tá bá lu ìdówórí gbẹ̀mí lékè wọn bó ṣe sẹ́kùn bá kan bí ọmọ olódò dẹ̀. mo tọ́jú 25%. 25% ẹ fẹ́ kú sí Àbújá. mo gbé wọn ní handicap. ọ̀tá mi yẹ wí ni létà ọmọ. wọ́n sọ̀kọ́ọ̀mù ni wọ́n ti sọ̀kọ́ọ̀mù lé mi. ìjẹ́ tí ẹ jẹ́ tẹ̀tẹ̀ ẹ má jẹ́ dágúró. dágúró yẹ òṣèjẹ́ àìdè. Àkànbí alágbára máa ń wó yìí. Àkànbí. agbára gbogbo ilẹ̀ Yorùbá àtẹ̀lẹ́ yẹn. agbára bàbá mi àwọ̀ lọ́wọ́ mi. agbára MKO Abíọ́lá. agbẹ̀ta lára ìwọ nìkan. òun ló gbé ẹ̀rọ Alákànbí o. Like I love Bode. alágbára mẹ́ta lè ń wó yìí. Go back. agbára gbogbo ilẹ̀ Yorùbá. agbára bàbá mi àwọ̀ lọ́wọ́ mi. agbára MKO Abíọ́lá. mẹ́tẹ̀ẹ̀ta lára ìwọ nìkan. òun ló gbé ẹ̀rọ Alákànbí o. Aṣíwájú tí ẹ̀ ń wo yìí ọmọ ayé ni. Ó fọba ayé hàn wá lónìí. Please charge. tí ẹ̀ ń wò yìí. Ọmọ ayé ni. ọmọ ayé ni. Ọmọ ayé ni. ọmọ ayé ni o. Ọmọ ayé ni. Àkànbí tí ẹ̀ ń wo yìí ẹ̀ ń wò yìí. ọmọ ayé ni. Ẹni táwọn ìdí dé. ẹni táwọn ìdílé. Tinubu. Àkànbí ọmọ Tinubu. alẹ́ ní. Àwì ti dé. Please charge. Ah. Power off. Ẹ má bínú ó ti power off ni ní ìwà níjọ́ power off báwọn ń play rẹ̀ dàrẹ́tì èmi ó gbọ́dọ̀ play kìíní ìtàn ẹni táwọn fi ti dé. fún lọ síwájú Nàìjíríà o. ẹni táwọn ti dé. Àkànbí Bọ́lá ọmọ Tinubu ẹni táwọn ti dé. Mo bá tó kọ̀nẹ́ẹ̀tì ní ẹ dákun. ọkùnrin tóbìnrin àgbà tọmọdé rí Tó kọ̀nẹ́ẹ̀tì yìí ni. ẹ máa mi kọ ẹ̀kọ́ wámúwámúwámúwámúwámú. ìbò pẹ̀lú yóò bára ọmọ Nàìjíríà náà papọ̀ United we stand divided we fall stand well well àyìnlẹ̀ mọ́tò ọ̀la. ẹni táwọn ìdí dé ẹni táwọn ìdí dé fún lọ síwájú Nàìjíríà ó Alákànbí Tinubu ẹni táwọn ìdí dé. Ọlọ́run bá ti gbọ́ gbogbo àdúrà wa ẹni táwọn ìdí dé. Ẹni tá à ń wí ti dé o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. No, don't say all Yoruba nation agitators are politicians. No, oníkálukú ló níbi tí ó gbérin àjò rẹ̀ gbà. Irú Desmond Smith ní ìsinsìnyí ẹ̀mọ̀pọ̀ ọmọ Biafra ni inú ọmọ bíi ọmọ Peter Obi ni inú ọmọ bíi náà ìfẹ́ làwa ń lò ìfẹ́ la fi ń ṣe ń tàn ṣe àti náwó ọ̀fẹ́ sí yín o ẹ̀yin náà náwó ọ̀fẹ́ sí àpàdé bẹ́ẹ̀ bá kí. Búlábà 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 ojú wa lọ ojú wa lọ ojú wa lọ. Àwòrán Àkànbí jù wa lọ. ọ̀rẹ́ kò sẹ́kọ̀ọ́ ilé yìí ọ̀rọ̀ owó dọ́là lọ sókè o ó ti dìtọ̀ ní Nàìjíríà
tán o. Gbogbo nǹkan yóò padà rẹ̀ dúró. Security nínú Nàìjíríà. Oṣù Ọlọ́run àkọ́bí. Security. Yes, Bala Blue in the title by K1 the ultimate himself. Baba. Ọmọ lójú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bala Blue ni o. Bala Blue ní title ẹ̀. Yóò bọ́ ẹni dáhùn ti dé. Ẹni táwọn ti dé o. Jẹ́ tó gbà báyìí. Tinubu. Aṣíwájú, ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀. Òfò ló já sí. Aṣíwájú, ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀. Òfò ló já sí. Gbogbo ọba ló fọwọ́ sí. Nítorí pé ọba ló fọwọ́ sí. Wọ́n fọwọ́ sí. Ló fọwọ́ sí. Gbogbo aráàlú ló fọwọ́ sí. Aṣíwájú wèrè olóbò mi. Àwọn olóbò tó ń sọ. Tó ń jẹbọ tí wàá ṣe. Wọ́n lè dè tán sakọ. Jẹ́gẹ́gẹ́. Àdàbíàdà. Adájọ́ àdàbíàdà. Dàgúrò iṣẹ́ tí ẹ ṣàná Fábíọ́lá ẹ má lọ ṣe. Ó dàgbé pàtó náà sọ nǹkan pa. Tó bá gbé lọ́la. Bàbá yìí jẹ́ ń gbé pàtó sí ìgbà. Ẹgbẹ́ kí ni ọ̀. Tinubu 2023. Tinubu 2023 pàtó náà kọrin pàtó náà sọ̀rọ̀ kọ́mọdé pé Wasiu Ayinde nìkan ni. Ẹ tí mi lágbára ọkùnrin wà á ti máa gbọ́ pé Yorùbá ló kọ́ ọkùnrin. Wà á ti máa gbọ́ pé Yorùbá ló kọ́ ọkùnrin lọ́jọ́. Ifá Èkó láti bẹ̀rẹ̀ sẹ́rẹ̀ ọkùnrin. Ó ti fa Nàìjíríà ọkùnrin ọ̀gbọ́n. Lọ́wọ́ presidency èlò kan. Lọ́wọ́ Presidency èlò. Ifá Èkó, Ifá Nàìjíríà, àwọn lọ́wọ́ presidency èlò kan. Abuja lára. Abuja lára. Ifá Àfíà, Abuja, ìrẹ̀lẹ̀ kan ọ̀gbìn. Fúnjà dábàá láti máa bàṣẹ. Àṣẹ tí ń pa Àti àmàlẹ́. ìgbà tí bàbá ń bẹ ní Ifẹ̀ kòrò.
àti àmọ̀kẹ́ ṣe olóbò tírísọ̀mù lẹ́yìn ni ẹ ṣe ẹ má bínú jàyọ̀ tọ́ lẹ́yìn tí mo pè ṣẹ́gbọ́ ẹ má bínú àwọn olóbò tírísọ̀mù ni mo pè àbí lẹ́yìn náà aláṣọ kan lẹ́kìsà jó lóru yorùbá náà ní àwọn òwe yorùbá pọ̀ kọ́lọ́ ń ṣàánú wa ní ẹ wo Tinubu ti dà rẹ the authentic president Portable kí ni ìwọ náà tún sọ ń bẹ̀ ó dàgbé ìwọ náà sọ̀rọ̀ Portable náà sọ̀rọ̀ but let's call it a day jama rele agbára lọ́wọ́ Ọlọ́run Mohbad continue to rest in peace ẹ ní pa wá bẹ́ẹ̀ ṣe pa mọ́lẹ̀ lórí ibú ara yín ìrìkẹ́ pa wá lẹ́fẹ́ ká lọ kú ẹ̀wọ̀n àníkú kò sẹ́ni kankan tí ó kú ní gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run ẹni tá a dẹ̀ dágbére fún kò ní mọ ibi tá a lọ ọba àgbà tá a bá ti bá tẹnì kankan jẹ́ ayé gbogbo wa ò ní bàjẹ́. I really appreciate all of you in fact láti bí oṣù mélòó kan èyí ni mo cat fun jù torí it was so lovely interacting with people at least káti ẹ̀ máa ṣeré báyìí bọ́yọ̀ yẹn àti ẹ̀ máa gbé àwọn tí ó Alwakil TV wọ́n bá ní wípé ká sọ̀rọ̀ á sọ̀rọ̀ ilẹ̀ á kún but ọjọ́rò ètò like I always say pé ọmọ táyé bí láyé ń pọ̀n kì í tí tásìkò ọ̀rọ̀ rárá tí ò bá tí tásìkò ọ̀rọ̀ téèyàn bá sọ ìyẹn á jẹ́ kó ìyẹn máa jẹ ìkó àfi kéèyàn dúró de àsìkò gbogbo nǹkan mo sọ̀rọ̀ kan síwájú pé ẹni mọkálíìkì ẹni ìwèrè bá pààrọ̀ rẹ̀ rí bó bá mọ̀ kí mọkálíìkì yọ mọ̀ sáà òwe ni mo fi pa fólóye àtẹni tó bá gbọ́n ìyẹn lọ́rọ̀ Nàìjíríà o if you can't beat them tó ò léèyàn it's better you join them tí ó bá ti wá yí ẹ gbàgbé ẹ kò lè yí ẹ mọ́ nìyẹn bí bẹ́ẹ̀ kọ́ ó fara rẹ sí tutù fáwọn tí ò yẹ kó o fi ṣe fún bí ọ̀rọ̀ ilé ayé wà nìyẹn o ibi tí ọ̀rọ̀ ilé ayé tó wà nìyẹn ìgbà tí Tani Olohun yọ fọ́n tá lọ́tún fọ́n tá lọ́sì ẹjọ́ nítorí Ọlọ́run about 70 àbí 80 days in detention ní ìsìn ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé ibẹ̀ mọ̀ ní Tani Olohun ti ṣe léyà Ọlọ́run ò ní fi gbogbo wa sínú ìdè gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ogun pa tẹ́ fi wá dẹni tí wọ́n ó gbé dè tí wọ́n ó tì mọ́nú ibì kan Ọlọ́run ò ní jẹ́ rí use what you have to get what you don't have lu ọpọlọ ẹ lọ́rọ̀ ayé báyìí lu ọpọlọ ẹ èèyàn kankan ò bẹ́ èèyàn kan já o èèyàn gbọ́dọ̀ lè jókòó psychological thinking ni psychological thinking ìpè báwo mo ṣe fẹ́ rìn tí n fi ní bọ́ sọ́wọ́ ọ̀pọ̀ èèyàn ní èé ṣe pé ìyàtọ̀ ń jẹ èé ṣe ìyá ara wọn ìyá ìlú ìyá mọ̀lẹ́bí ìyá agbálẹ̀ lòmíì bọ̀ kílẹ̀ san ti padà ń rí nítorí ẹ ká béèrè lọ́wọ́ ara wa nìyẹn bọ̀ èmi dúpẹ́ o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀ràn Yorùbá pátápátá látòkè délẹ̀ pé ẹ ṣé o mo appreciate you so Alwakil TV don't see these things the way you are seeing it. It is I not see it from another perspective entirely. Ẹ rí pé wẹ́ ìyá máa wà nínú mọ́tò kan náà tí gbogbo wa ní ìsìn a lè pàdé nínú mọ́tò tí ń la Àbújá ẹlòmíì ó bọ́ọ̀lẹ̀ lẹ́kìtì ẹlòmíì ó bọ́ọ̀lẹ̀ ní Kogi ẹlòmíì ó bọ́ọ̀lẹ̀ ní Lọ́kọjà ẹlòmíì ó bọ́ọ̀lẹ̀ ní Gbàgáládá ẹlòmíì ó bọ́ọ̀lẹ̀ ní Òmùò so òǹkálukú ọmọ bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ ni kì í ṣe dandan kájọ débi tá a lọ lẹ́ẹ̀kan náà kò dẹ̀ possible kí gbogbo èrò pátá kàn máa lọ sí ojú kan náà kò possible so ẹ jọ̀ọ́ ẹni a bá ti ṣẹ̀ ẹ má bínú take decision as my own decision not anybody's will ẹ jọ̀ọ́ Alwakil TV ẹ̀yin ni mò ń try láti direct ọ̀rọ̀ yẹn sí ẹ rí mi rí i pé ọmọdé yẹn Tani Olohun béèrè ìbéèrè ó ní Tani Olohun sẹ́rí kò sí ẹ̀dá tí ò lè mọ Ọlọ́run in different ways o
a lọ detention l'Abuja Ọlọ́run náà ló gbé a lọ Ọlọ́run náà ló dá wa padà bí ó bá sí ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ gbárùkù tì á ó ṣeé ṣe kára abẹ́ o ẹ gbọ́ ó ṣeé ṣe kára síbẹ̀ tá a bá sì rà tá a gbé síbẹ̀ kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ ìjọba fi ń ṣọlá náà ni bí àlè ìyá ẹni bá sì jù ìyá ẹni lọ kí lọ́la a máa ń pè é Yorùbá ló sọ náà ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ẹja fọgbọ́n lólé ayé o ká má ba àbálẹ̀ ayé lọ ká má ba àjìnsọ́fọ́ ayé Mohbad ẹja máa fi irú ń tó ṣẹlẹ̀ sí Mohbad ṣàríkọ́gbọ́n o àwọn alágbára ń bẹnu ayé tán lè jù yàn alágbára bẹnu ayé tán lè tẹ̀yàn mọ́lẹ̀ tó bá wá fẹ́ ká tẹ̀ ẹ́ mọ́lẹ̀ lu ọpọlọ ẹ̀ Alwakil TV gbogbo ẹnikẹ́ni pátápátá gbogbo èèyàn kéèyàn pátápátá gbogbo wa pátápátá àní mọ̀ nira o ìdààmú ò ní jẹ́ tiwa bọ̀ ẹni tí wọ́n bá fi sí detention Underground fọjọ́ méjì even fún 24 hours yóò mọ̀ pàyé pé méjì yóò ṣe kí ni yóò mọ̀ pàyé pé méjì you promise and you fail ọmọ àlè Ìbàdàn yeah you promise and you fail ọmọ àlè Ìbàdàn ọmọ Ìbàdàn ọmọ ọjà bá ní mí nílé omíyalé lọ́pẹ́ àgbẹ̀ àdéhùn tí mo ṣe mi ń fail o after I came back from detention èní ìsọjọ́ ọ̀rọ̀ ẹni tó nírú gboyà tí mo ní after detention kò sí I can say it categorically nínú àwa tá a lọ ìgboyà tí mo ní kò sí àmọ́ ọ̀bára mi bí ó lágbára yóò sí ní ọbẹ̀ ṣe ẹwẹ́ kúrò lórí ẹ̀ Yínká Ayéfẹ́lẹ́ ní ọ̀gá àwọn gbé kèrègbè rán lómi òun rìn jẹ̀jẹ̀ kí ní ayé yẹ òun sì yóò ṣe gbà kan everybody has story to tell ẹ ṣáàjì agbárùkù tá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá wà ní ètò Ọlọ́run pé n tá a fẹ́ yóò ṣẹlẹ̀ látara Tinubu yóò ṣẹlẹ̀ I have that belief torí Tinubu èso máa lè ọmọ Yorùbá ni ọ̀rọ̀ tí Peter Obi sì sọ kẹ́lẹ́ mọ́ bí àròjinlẹ̀ tó ti ru ọ̀rọ̀ yẹn dé ó ní Tinubu is running a government of Yorùbá nation sáwa ní fún Tinubu látìlẹ́yìn ni ẹ jọ̀ọ́ mi bẹ́ẹ̀ ní bọ́dì jà o I'm for Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and I belong to Aṣíwájú New Nigeria Bloggers mi sì ní yé jà fúnra mi níwọ̀nba àgbà tí mi bá ti níwọ̀nba àgbà tí mi bá ti níwọ̀nba àgbà tí mi bá ti support Hausa my brother Lawal Olúwafẹ́mi Samuel ẹ ṣe jẹ́ kẹjọ nítorí Ọlọ́run let me leave this explanation for another day I know how you feel ṣẹ́rẹ́ tí ò bá nífẹ̀ẹ́ èèyàn kò ní fẹ́ máa correct èèyàn lórí àwọn nǹkan kọ̀ọ̀kan àmọ́ ẹ já filẹ̀ báyìí ẹ jọ̀ọ́ ẹ já filẹ̀ báyìí mo mọ̀ nínú ọmọ Yorùbá tájọ́ sagitation ìmí ti gbálẹ̀ Haúsá lọ tó ti lọ sá pamọ́ yín kìíní yẹn lẹ́jọ́ ìmí ti gbálẹ̀ Haúsá lọ tó ti lọ sá pamọ́ torí ibà méjì kọ́ torí kó má bàa lọ bí tí ò fẹ́ lọ ni kò sí torí nǹkan méjì o torí gẹ́gẹ́ ni kò sí nǹkan méjì ẹ̀yà gbárùkù tí ìjọba ti ń bẹ lóde ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bóyá mi support àbí mi support ẹ̀ Tinubu ó ṣàṣeyọrí á ṣèjọba tó fẹ́ ṣe ọdún 4 á pé á ṣe ọlọ́nkàlẹ́ mi náà darapọ̀ mọ́ ni kì í ṣèbò mi ló gbé wọlé ìka mélòó mo ní ó ní ìlè tẹ́jẹ́yọ́ kan lọ́nà
àmúyọ́ ọmọ tí ń sunkún yẹ́yẹ́ tí ń rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin. Jésù Kristi Olúwa wa. Eriwo ya tẹ gbọ́dọ̀ ẹ má pa mí bẹ́ẹ̀ ṣe pa mọ́lẹ̀. Mohbad rest in peace. Alimi aláì mo gbó kọ lálẹ́ ìwérí ọmọ àti ní ìwérí olórin ọ̀sìnwó ènìyàn yẹn ni bàbá wa bá Solomon èmi náà wèrè ọmọ nickname wèrè ọmọ ẹ ṣé o God bless you. ẹ̀yin ìyá mi òṣòro mànìgà apanimáàfo olókìkí òrun àdóbẹ́ta làdúrà yín ìyá mi ọ̀kan fọ ọ̀kan nù ẹ̀ ń fìkan ṣòro kiri ẹ wá ṣe mí lórí owó ẹ ṣe mí lórí ọmọ ẹ ṣe mí lórí àlàáfíà tó rẹ́yìn làgbà gbanigbani ìbá orí tó kú tí ò ní ná ìbọn ọjà tó kú tí ò lérò ìbọn oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn ní àgbà gbanigbani ẹ gbà mí o ẹ má jẹ́ ń kú ṣáájú ògo mi ẹ má jẹ́ mọ́lẹ̀ mi ẹ má jẹ́ owó ọ̀kùn ẹ má jogo mi ẹ má jẹ́ wọn ó rí mọ́lẹ̀ ẹ jẹ́ ń rógùn mi lò ẹ jẹ́ ń rí gbà mí ṣe gbogbo ẹni tẹ́ ń wò mí pátápátá wọn ní paná ògo yín wọn ní pàmọ́lẹ̀ yín ìmọ́lẹ̀ yín ò ní dókun ẹ ní mọ sàárè ọmọ ẹ ní fọwọ́ ara yín kfc sin ọmọ yín lágbára lọ́wọ́ Ọlọ́run wọn ní fẹ́ gbá fún yín lóúnjẹ jẹ àlùbáríkà àwọn tó lọ ń kórè ayé lọ́wọ́ President Bola Ahmed Tinubu ẹ ní kú sórí oyè aṣẹ́yẹ báyìí lálákànṣe po àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀ náà ẹni bá wá níbi oníjọba yóò ṣe rí lẹ́yìn Supreme Court judgment yìí tó tún ní bákan ẹ wàá fi ṣàtẹ̀gùn ní tẹ́ fi padà débi tẹ́ fẹ́ dé ẹ ṣé God bless you good night and then play orin kò sẹ́ play mà fóònù tá a fi ń play orin ti kú thank you God bless you.